Aláròyé máa wí o. Ó mà ṣe o, òṣèré tíátà míì tún kú lójijì. Àgbọ̀sọgbánù ní kó ọ̀kan pàtàkì inú àwọn òṣèré ilé wa tó máa ń sábà kópa bàbá olówó nínú eré tó sì tún máa ń ṣọba nínú fíìmù àgbéléwò Yorùbá nì Ayọ̀bámi Múdàṣírù Ọlábíyì tí gbogbo èèyàn mọ̀ sí Bobo B ṣì ń jẹ́ fún ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ pàápàá jùlọ ẹgbẹ́ àwọn òṣèré. Aláròyé gbọ́ pé ọsibítù ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ìjọba tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ ìyẹn University College Hospital UCH lọkùnrin náà dákẹ́ sí lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù yìí. Wọ́n ló ṣe díẹ̀ tó ti rẹ bàbá náà tó sì ń gbàtọ́jú nílé ìwòsàn. Àìsàn náà sì mú lómi díẹ̀ nítorí wọ́n ní bàbá náà ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò lè gbápá àtẹsẹ̀ rẹ̀ níbi tó le dé. Ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ pé Bobo B ń ṣàìsàn, kódà tí kì í bá ṣàìsàn tó dá agbálẹ̀ ni ó yẹ kó wà lóko eré kan nílùú Ọ̀yọ́, ṣùgbọ́n dùbúlẹ̀ àìsàn tó wà kò jẹ́ kó lè darapọ̀ mọ́ wọn. Nígbà tó ń fìdí ikú ọ̀kan nínú wọn náà múlẹ̀, ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré ìpínlẹ̀ Ọ̀yọ́ Yèyé Bọ́sẹ̀ Akínọlá sọ pé lóòótọ́ l'Ayọ̀bámi ti kú, bẹ́ẹ̀ ló kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ àti ẹgbẹ́ òṣèré lápapọ̀. Olóògbé yìí ti fìgbà kan jákọ̀wé àgbà àpapọ̀ ẹgbẹ́ àwọn onítíátà, bákan náà ló ti ṣe gómìnà ẹgbẹ́ náà nípínlẹ̀ Ọ̀yọ́ kó tó dágbére fáyé. Ọ̀pọ̀ àwọn òṣèré ni wọ́n ti ń dárò ikú ọ̀kan nínú wọn tó kú lójijì ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ eré fíìmù àgbéléwò lọkùnrin náà ti kópa kọ́lọ́jọ́ tó dé.